mo tún kí wa pé a mà tún kú ilé lónìí lórí ìtàn kí ni kí n ṣe tá a tún mú wá lónìí. ẹ jẹ́ ká sọ díẹ̀ níbẹ̀ ká tó lọ sí ilé agbára lókè lọ́hùn. àwọn ọ̀rẹ́ méjì kan mà ní wọn ò fẹ́ ṣiṣẹ́ tí wọ́n sì ń wá ọ̀nà àbáyọ láti là dandan. wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mà délé oníṣègùn gan. oníṣègùn yìí ó ló ṣeé ṣe ó sì bá wọn ṣe é, ṣùgbọ́n níbo ló wá já sí? ọ̀pọ̀ ibi tí ẹ lérò pé ó máa já sí kọ́ nìtàn eléyìí máa já sí o. ẹ̀yin ẹ jẹ́ ká délé agbára lókè náà ná, ká wọlé agbára lókè lọ́hùn, ká ní ohun ká wo ohun tí wọ́n ní fún wa, ká tó wá wo ibi tí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ méjì yìí já sí, torí oníṣègùn yìí ó ṣe iṣẹ́ ọlà ẹ̀ fún wọn lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n kí ló wá padà tẹ̀yìn ẹ̀? irọ́ ikú là ń pa má dà, ẹlẹ́gbọ̀jọ̀ ní bàbá gbogbo. Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Shimba TV. Thank you for watching. ẹ tún kú ilé lẹ́ẹ̀kan sí lórí kí ni kí n ṣe. ìtàn tí a mú wá lónìí òun ni lórí àwọn ọmọkùnrin méjì kan. bẹ́ẹ̀ ni ọmọkùnrin yìí ọ̀rẹ́ ni àwọn méjèèjì, kòríkòsùn sì ni wọ́n. àwọn náà ti rò sọ́tún, wọ́n rò sósì, wọ́n wá rí i pé kí ni ọ̀nà àbáyọ náà. ọ̀nà àbáyọ tí wọ́n wá rò lọ́kàn ara wọn òun ni pé káwọn lọ dá ọgbọ́n, káwọn wá oníṣègùn ńlá kan lọ tí ó lè ṣe, tó lè bá wọn ṣe oògùn tí kó yá sílé ọlà. àwọn ìgbìyànjú náà làwọn fẹ́ gbìyànjú. wọ́n gbàgbé pé kò sóhun tó dàbí ìlágùn ẹni, kò sóhun tó lè dàbí, wọ́n ní ohun tí a bá ṣiṣẹ́ fún òun náà ní pọ́jọ́ lọ́wọ́ ẹni. ṣùgbọ́n ká má bòpò lọ lólóró, wọ́n mà gbìyànjú lóòótọ́. àwọn ọmọ méjì yìí wọ́n jáde, wọ́n wá oníṣègùn lọ. oníṣègùn àkọ́kọ́ tí wọ́n dé ọ̀dọ̀ ẹ̀, ìyẹn lòun nígbàgbọ́ nínú kéèyàn gbé nǹkan tó ń tà sílẹ̀, ká wá bẹ lọ́hùn tì pé kájé máa wá kọjá sì máa tà. wọ́n ní irú ẹ̀kọ́ làwọn fẹ́, káwọn ṣáà máa rówó, káwọn máa rówó, táwọn bá ti wá rówó tán káwọn dàpọ̀ máa dá ilé iṣẹ́ sílẹ̀. oníṣègùn lòun ò ní irú ẹ̀. wọ́n tọ ẹnìkejì náà lọ, ìyẹn náà máa lòun ò ní irú ẹ̀. ó dáa, wọ́n ní káwọn tún tẹ̀síwájú, kódà wọ́n ti fọ̀rọ̀ Ọlọ́run kún. wọ́n ní ẹ̀yin onígbìyànjú ni Ọlọ́run wà, tó túmọ̀ sí pé onígbìyànjú lọ́lọ́run máa ń gbàdúrà ẹ̀. ìyẹn wà bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ṣé orí ìgbìyànjú tí wọ́n yìí ni wọ́n pa òwe sí? ìtumọ̀ ni rárá. wọ́n bá tún gbìyànjú síwájú sí, wọ́n gbìyànjú síwájú sí, wọ́n gbìyànjú síwájú sí, wọ́n máa rí oníṣègùn kan, wọ́n ra aláwo kan. ìyẹn bá fi yé wọn pé nǹkan tó ṣeé ṣe ni. ó ní kán lọ wá nǹkan péréte wá, ó sì gbowó díẹ̀ lọ́wọ́ wọn. wọ́n máa lọ wá nǹkan yìí wá lótìtọ́ àti lódodo. wọ́n wá gbogbo àwọn nǹkan èlò yìí, kódà nǹkan tí a lè fẹnu sọ ni, nǹkan tó ṣe é dárúkọ ni, ṣùgbọ́n ibẹ̀ kọ́ làwa ń lọ, torí gbogbo nǹkan tí ó ṣe é rà lórí àtẹ, lórí igbá, òun náà nìkan tó ní kán lọ mú wá. wọ́n sì lọ rà á, wọ́n kó gbogbo ẹ̀ lọ fún oníṣègùn yìí. oníṣègùn yìí náà ó máa bá wọn pẹ̀lú ẹ̀ lótìtọ́ àti lódodo. ó wá sọ fún wọn pé ní báyìí wọ́n wá lọ, ó wá fún wọn ní odindi ọjọ́ méje. ó ní ọjọ́ méje yìí ni wọ́n fi máa wá odindi èèyàn bíi tiwọn, wọ́n fi máa tàn débi. yálà ó jẹ́ nìkan ni, yálà ó jẹ́ ní méjì ni, ìbá àṣọkùnrin ìbá àṣobìnrin, wọ́n máa tàn débi. àwọn tó bá ti débi, òun ni àwọn máa parí iṣẹ́ lórí ẹ̀, ló bá tán. wọ́n ní ṣé ikú ò ní pa ẹni táwọn bá mú wá? ó ní tán bá débi, wọ́n á máa gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀, ṣùgbọ́n o kò sí wàhálà, kí wọ́n lọ fọkàn wọn balẹ̀. àwọn náà bá gbéra, náà bá lọ ń wá sọ́tún, wọ́n ń wá sósì, wọ́n ń wá sọ́tún, wọ́n ń wá sósì. ọjọ́ méje bá pé ni wọ́n bá sọ fún bàbá pé ọ̀la lọ́jọ́ méje o. bàbá ní bẹ́ẹ̀ ni, ṣé wọ́n ti rí? wọ́n làwọn ṣì ń wá. bàbá ní tó bá ti di lọ́la kí wọ́n máa bọ̀. àwọn náà ń rìn káàkiri, wọ́n rìn sọ́tún, wọ́n rìn sósì, wọ́n máa ń wá èèyàn. ọjọ́ méje mà ṣe bẹ́ẹ̀, ó mà pé náà bá gbéra, ó dilé bàbá. ǹjẹ́ ṣé wọ́n rí èèyàn? ṣé wọ́n mú èèyàn délé bàbá?
nígbà tó wá mẹ́yàn délé bàbá ẹ wá bi mí pé kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ ká tó dé lágbára lókè lọ́hùn ká tó lọ wo ohun tó ń tún ní fún wa. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. ìtàn tí à ń sọ ń bọ̀ ká má ní à ń sọ lọ tó rẹ ní ba lọ náà òun ni ó bá kú. ìtàn tí à ń sọ ń bọ̀ mo lọ́jọ́ méje pé wọ́n gbéra ó di ilé oníṣègùn tó bá wọn ṣiṣẹ́. nígbà tí wọ́n dé ilé oníṣègùn ńlá mà ṣẹlẹ̀ ńbẹ̀ tẹ́nìkan ò gbọ́ rí àbí ká ní o tẹ́nìkan ò rí rí. wọ́n sì máa ń sọ pé kò sí ohun kan tó ṣẹlẹ̀ sẹ́nìkan tó ò wáyé rí ṣùgbọ́n èmi ò gbọ́rú eléyìí rí o. nígbà tán délé oníṣègùn wọ́n kí bàbá oníṣègùn náà nìkan wọlé oníkan jókòó. oníṣègùn wá fi ẹnà ń bi wọ́n pé ẹni tí wọ́n mú wá dà kò tètè yé wọn. oníṣègùn wá sọ pé ṣé káwọn tẹ̀ àbó wà ń ta. wọ́n wá ní rárá o àwọn ò tí ì mú ẹnì kankan wá o. èmi ló dé tẹ́ ẹ̀ tí ì rẹ́nì kankan mú wá. wọ́n wá ní láti ìjeje táwọn ti kúrò ń bí ṣe rí pé àwọn tó pè yín lánàá àwọn ní ọjọ́ yẹn mà dé ọ̀la. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo àwọn táwọn ń rí àwọn wọ́n ń yí àwọn sọ́tún báwọn ṣe ń yí wọn sósì làwọn náà ń yí wọn sọ́tún bọ́n ṣe ń yí wọn sọ́tún làwọn náà ń yí wọn sósì bọ́n ṣe ń yí wọn síwájú lọ́padà yí àwọn náà sẹ́yìn pé àwọn máa gbìyànjú títí kí ni yóò máa ṣeé ṣe làwọn bá fi wò pé tó bá jẹ́ bẹ́ẹ̀ káwọn gbìyànjú káwọn débi káwọn lọ jẹ́ kí bàbá mọ̀ pé ẹni tí wọ́n ní káwọn wá o ẹnikẹ́ni ènìyàn kéèyàn àwọn ò rí o ṣé bàbá máa fún àwọn ní ọjọ́ méje sí káwọn túbọ̀ lọ fi gbìyànjú. ìkan bá dáhùn pé bó tilẹ̀ jẹ́ ọjọ́ mẹ́ta péré lẹ bá lè fún wa ká tó lọ gbìyànjú sí ó ṣeé ṣe ká rí làwọn ní káwọn má ṣaláì wá káwọn wá sọ. bàbá wa sọ fún wọn pé ẹ tí ì mọ nǹkan ẹ fẹ́ faná wọlé ó dáa. bàbá wa gbé ọṣẹ tó ṣe bàbá ti ṣe ọṣẹ yìí sí ọ̀nà méjì sínú igbá bàbá ti ṣe sọ́nà méjì ó ti jẹ́ kí wọ́n mọ̀ pé ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé kẹ́ ẹ túnbì kan ṣe nílé yín níbẹ̀ ni àṣírí ajé yín máa wà. wọ́n dáhùn pé àwọn ti tún yàrá méjì ṣe nílé ẹnì kọ̀ọ̀kan àwọn ti tún ṣe yàrá kan bí yàrá kan lọ́hùn àwọn ti pamọ́ aṣọ funfun tẹ́lẹ̀ káwọn ta sẹ́yìn ibẹ̀ àwọn mà ti ta àwọn ti tún bẹ̀ ṣe. bàbá wa ni ó dáa ṣẹ́rí ọṣẹ yìí kò lè sùn nílé mi o di ọ̀la ká tó wá ní di ọ̀túnla ká tó wá ní ọjọ́ méje. ní báyìí ẹ máa wá gbé ọṣẹ yìí ní kọ̀ọ̀kan bó bá ṣe wùn ìjọba ṣe fẹ́ ṣe. ọṣẹ yóò sì gbọ́dọ̀ sùn sọ́wọ́ yín mọ́jú láì rí ẹni tẹ́ ẹ máa fi kàn lórí. tẹ́ ẹ bá sì ti fi ọṣẹ yìí kànyàn lórí gbàrà báyìí ẹ̀yin náà ẹ̀ rí dán ẹ̀ dádán mọ̀. ọṣẹ yóò sì gbọ́dọ̀ sùn mọ́jú láì rẹ́nì kankan fi kàn lórí. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi kan ẹnì kankan lórí tẹ́ ẹ bá rẹ́nì kankan tẹ́ máa fi kàn lórí ọ̀ràn ni fún yín o. ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀mí ara yín lẹ máa fi di. ẹ̀rù bà wọ́n ní bàbá báwo làwọn ṣe máa ṣe. ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ìdínú ẹ káwọn lọ́nà ẹ tún àyínnìkèrè àyínnìpadà rè ẹ fi wọn àwọn bàbá ní kò sí nǹkan kan tí òun lè ṣe sí. òun tẹnumọ́ fún yín pé ọṣẹ yìí ò lè sùn sínú ilé òun mọ́jú rárá àti rárá. ó yá ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì ṣe ń gbé lọ yìí ẹ gbọ́dọ̀ rí ẹni tẹ́ máa fi kàn lórí. bẹ́ẹ̀ bá gbé wọnú ilé yín ọ̀ràn lẹ gbé wọnú ilé àwọn méjì bá wojú ara wọn pé ọ̀ràn rèé ọ̀tún wo òsì òsì wò tán wojú ara wọn ni wọ́n bá kọṣẹ́ mọ́lẹ̀. bí bàbá ṣe yí ojú padà bàbá tó wá sọ fún wọn pé tí ẹ bá ti wá fi réèyàn fi kàn lórí o ètùtù wà tí máa wá ṣe nílé yín kẹ́ ẹ tó lè bẹ̀rẹ̀ sí ná owó yìí. ètùtù wà tí máa wá ṣe kẹ́ ẹ tó lè bẹ̀rẹ̀ sí ná owó yìí. ẹnìkan wá dáhùn pé bàbá ǹjẹ́ tá a bá wá ṣe ètùtù
tẹni ká ṣe kọ́ bàbá ní ó léwu ẹ gbọ́dọ̀ ṣe ètùtù kẹ́ tó bẹ̀rẹ̀ sí ná owó yìí pàápàá kí wàhálà má máa ṣẹlẹ̀ nínú ilé tí ẹ ti pèlò sílẹ̀ yẹn. Wọ́n ní kinní yìí mà lágbára. Ó dáa bàbá káwọn gbé wọn bá gbígbé tó gbé náà bá wojú ara wọn náà bá gbé sórí bàbá gbà. Bàbá ní ní ọṣẹ yìí bá pòórá lórí bàbá. Báyìí ni bàbá múdi lọlẹ̀ gbẹ̀rẹ̀. Bàbá ní òun finú wénú ẹ̀yin ọmọ yìí ẹ sì fún òun níwọ jẹ. Kíní yóò sì ní ẹ̀rọ kankan rárá àti rárá. Ẹ má gbàgbé ike tó kọ́ṣẹ́ yìí sì ti pòórá. Bàbá náà sọ̀rọ̀. Bàbá náà ní nǹkan tẹ́ ṣe yìí ò dáa o. Òun sì ló yẹ kóun bá yín tu iṣẹ́ yìí kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí náwó yìí. Eléyìí tá à ń wí ìpẹ́ jù ni bàbá náà bá pòórá. Lẹ̀rú bá ba àwọn ọmọdé yìí pé bàbá yìí pòórá kí làwọn máa wá ṣe báyìí. Ló bá di wò mí wò ẹ̀ náà bá sá kúrò nílé bàbá. Lóníkálùkù bá gba ilé ẹ̀ lọ. Gbàrà tó ń lọ sílé ibi tí wọ́n ti pèlò sílẹ̀ lóníkálùkù lọ wò. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ délé ẹ̀ ó ti bá igbá ọṣẹ tó fi kan bàbá lórí ó ti bá ń lé. Ó ti bá ń lé pàrìpàrìpàrìpàrìpàrìpà. Kódà ó ti bá owó díẹ̀díẹ̀ ní ẹ̀gbẹ́ ẹ̀. Ìyẹn náà bá tún bá dà. Ǹjẹ́ kóun máa lọ tọ́dọ̀ ẹnìkejì náà tún wọlé tiẹ̀ náà. Òun náà ti bá igbá owó yìí ní igbá náà nílé létí ẹ̀. Ó ti bá àwọn owó díẹ̀díẹ̀. Wọ́n wá jọ ń wòra wọn pé kí ni ìwọ rí? Ó ní igbá yẹn wà nílé mi. Ìkejì náà ní ìwọ ńkọ́? Ó wà nílé mi náà bákan náà. Kí ni kí n ṣe? Kí ni ká ṣe làwọn méjèèjì wá ń pariwo báyìí? Ṣé ẹ gbàgbé pé lótìtọ́ bàbá ti fi ra ẹ̀ ṣe ètùtù fún wọn, owó ti dé. Ṣùgbọ́n bàbá ní wọ́n gbọ́dọ̀ ṣe ètùtù kí wọ́n tó tọwọ́ sí owó yìí láti máa ná. Bẹ́ẹ̀ inú ilé tí wọ́n sì gbé nǹkan yìí ká tí wọ́n bá ṣètùtù ọ̀ràn dé sínú ilé yìí. Náà wá fi wá bá wa pé kí ni kí n ṣe o? Wọ́n ní ká gbà wọ́n ní ìmọ̀ràn. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lọ́lọ́gbọ́n? Ẹ̀yin náà la máa ń fi ọ̀rọ̀ ńlọ̀ la ṣe ń bi yín pé kí ni kí wọ́n ṣe àwọn méjèèjì. Ọ̀rọ̀ yìí túmọ̀ sí pé kí ni kí n ṣe? Àwọn méjèèjì ló wá ń bi yín báyìí. Ẹ ti mọ̀ lórí ìkànnì Yorùbá Ṣemba TV on YouTube channel náà ni ẹ máa fi àtẹ̀jíṣẹ́ mẹ́séèjì sórí 07033215903. Nọ́mbà lẹ́ẹ̀kan sí láti sẹ́ndì mẹ́séèjì tàbí láti pè wá 07033215903. Nọ́mbà tẹ́ ẹ máa pè sí. Ẹ jẹ́ ká kọjá sórí ìkànnì wa ká tá bá ti wò Yorùbá Ṣemba TV ká kọ àtẹ̀jíṣẹ́ ká sẹ́ndì mẹ́séèjì. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo. Yorùbá Ṣemba TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwí síbẹ̀, pín